àwáyé má kú kan ò sí, gbogbo wa là á dìtàn lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ ni ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀ nínú àwọn gbajúmọ̀ òṣèré tíátà pàápàá jùlọ àwọn òṣèré tíátà Yorùbá ni wọ́n jáde láyé ní kòpẹ́kòpẹ́ yìí. Eléyìí mà yàyàn lẹ́nu o, ikú wọn sì dùnyàn gidi gan. Ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí, ẹ jẹ́ àjọ ṣèrántí àwọn 5 gbajúmọ̀ òṣèré tíátà tí wọ́n ti jáde láyé ní nǹkan bí oṣù 6 sí 7 sẹ́yìn báyìí. Naija Television rèé tẹ̀yin bá ṣe ń wò wá fún ìgbà àkọ́kọ́ ẹ máa tẹ subscribe button kẹ́ ẹ máa follow wa ní gbogbo channels, ẹ like fídíò wa, ẹ fi èrò ọkàn yín sí comment kẹ̀dẹ̀ máa share fídíò yìí kó máa lọ káàkiri. Nínú àwọn gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá tí wọ́n jáde láyé ní kòpẹ́kòpẹ́ tó ṣe wípé ayé ò lè gbàgbé wọn rárá, ọ̀kan lára wọn ni Tọ́lání Quadri Oyèbámijí tó jáde láyé lọ́jọ́ kìíní oṣù kẹta ọdún 2024 yìí. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí àwọn oníròyìn sì ṣe pẹ̀lú àbúrò olóògbé Tọ́lání Quadri, níbẹ̀ ló ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí Sisi Quadri. Ó ní on 19th of February ọdún 2024 tá a wà yìí làwọn gba ìpè wípé Sisi Quadri ṣubú ní location. Ó nígbà táwọn á fi gbé délé ìwòsàn wọ́n sọ wípé malaria lásán ló ń ṣe. Ó láwọn ṣètọ́jú rẹ̀ bẹ́ẹ̀ sì lára rẹ̀ dá. Ó ní ìyẹn gan ló fà á làwọn ṣe pa fóònù rẹ̀ wípé kó lè sinmi díẹ̀ kó tó di wípé yóò tún padà sí ẹnu iṣẹ́ nítorí wípé kì í sábà ń fúnra rẹ̀ ní ìsinmi. Yàtọ̀ sí eléyìí, ó ní àrùn ọgbẹ́ inú ìyẹn stomach ulcer ló tún dá Sisi Quadri láàmú. Ó ní bẹ́ẹ̀ sì ni àwọn ń ṣe àmójútó rẹ̀ lóòrèkóòrè. Ó ní yàtọ̀ sí yẹn, ó ní kò sí nǹkan tó ń jọ mọ́ kidney problem gẹ́gẹ́ bí àrùmọ̀ ṣe ti ń gbé wípé kidney problem ló ṣekú pa Sisi Quadri. Ó tún wá ṣàlàyé síwájú pé kódà ní kòpẹ́kòpẹ́ ni olóògbé Sisi Quadri ló fowó ránṣẹ́ sílẹ̀ láti fi kọ́ kànga dẹ̀rọ ní ìrántí ìyá wọn tó dolóògbé nìkan bíi ọdún kan sẹ́yìn báyìí. Kọ́lọ́run ọba Èdùmàrè kó bá wa tẹ́ Sisi Quadri sí afẹ́fẹ́ rẹ̀. Gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá mìíràn tóun náà tó ṣe bẹ́ẹ̀ tó dágbére fáyé ní kòpẹ́ yìí òun ni Adédèjì Adérẹ̀mí tí ọ̀pọ̀ mọ̀ sí Ọlọ́fà Iná. Ikú Ọlọ́fà Iná náà yàyàn lẹ́nu nítorí àfìgbà kankan rí gbọ́ wípé Ọlọ́fà Iná ṣàìsàn rárá. Ó jáde láyé ní ọjọ́ 4 oṣù kìíní ọdún 2024 tá a wà yìí lọ́mọ ọdún 43. Ọmọ bíbí ilé Jagun Olúkòsì ní ìlú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun State òun ni Ọlọ́fà Iná jẹ́. Kébí ìròyìn ti ṣe sọ, Ọlọ́fà Iná ti ń ṣe eré orí ìtàgé tipẹ́tipẹ́ kó tó wá di wípé òun fúnra lára rẹ̀ dá ẹgbẹ́ òṣèré tíátà tiẹ̀ sílẹ̀, ìyẹn Ọlọ́fà Iná Theatre Group ní ọdún 1972. Kọ́ba Èdùmàrè kó bá wa tẹ́ Ọlọ́fà Iná sáfẹ́fẹ́ rẹ̀. Musiliu Ajíkanlé tí ọ̀pọ̀ mọ̀ sí Buffalo, òun tún ni ẹlẹ́ẹ̀kẹta gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá tóun náà tún jáde láyé ní kòpẹ́kòpẹ́. Eléyìí lágbára lóòótọ́. Musiliu ṣàìsàn ráńpẹ́, bẹ́ẹ̀ ni ó jáde ní ẹ̀yìn ọdún 7 tó ti ń bátù pẹ̀lú àìsàn rọpárọsẹ̀ tọ́lọ́hun ò sì kádàrá wípé kó rí ìwòsàn títí tó fi jáde láyé. Ìràwọ̀ Musiliu Ajíkanlé ó tàn fáyé rì nígbà tí ó kópa nínú eré tíátà Yorùbá kan tí a mọ̀ sí Múfú Olóòṣàkó, ìyẹn tó ṣe pẹ̀lú Ọ̀dúnládé ọmọ Adékọ́lá. Kọ́lọ́run ọba Èdùmàrè kó bá wa tẹ́ Musiliu Ajíkanlé náà sí afẹ́fẹ́ rẹ̀. Ó lágbára, ó gbẹnu tán torí ṣàdédé la tún rí gbọ́ o lọ́jọ́ 14 oṣù karùn-ún ọdún 2023 wípé gbajúgbajà òṣèré tíátà Yorùbá mi ìyẹn Murphy Àfọlábí bóun náà tún dágbére fáyé. Ó mà dìgbò ṣe o, Murphy ọmọ Àfọlábí. Murphy Àfọlábí jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Èsì ni ikú rẹ̀ ṣe ọ̀pọ̀ ní kàyéfì nítorí pé ààrí gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé Murphy Àfọlábí ṣàìsàn rárá. Kódà kò tí ì ju bí ọ̀sẹ̀ kan tí Murphy Àfọlábí tó ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lòun náà tún dágbére fáyé. Ó lágbára. Bí ìròyìn ti ṣe sọ, Murphy Àfọlábí ló ti ń ṣe eré orí ìtàgé tipẹ́tipẹ́ láti píníṣín lábẹ́ àgbà òṣèré kan tó ń jẹ́ Dagunro. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ìràwọ̀ Murphy Àfọlábí bẹ̀rẹ̀ sí ní tàn fáyé rí nígbà tó kópa nínú eré kan tí àkọlé rẹ̀ ń jẹ́ Ọmọ Rápálá. Ó lágbára o, Ọlọ́run má jẹ́ kí a wọ mi lásìkò tí ògo wa bá ń búyọ. Murphy Àfọlábí òun náà mà tún ṣe bẹ́ẹ̀, ó fọmọ 3 lẹ̀ sáyé lọ.
kọ́ba Èdùmàrè kó bá wa bu èèpẹ̀ burúkú kúrò lójú Murphy Àfọlábí. Báyìí tí gbogbo ẹgbẹ́ òṣèré tíátà ṣì ń kẹ́dùn ikú Sisi Quadri ni ariwo mìíràn tún ti sọ ọ́ wípé gbajúmọ̀ òṣèré tíátà mìíràn ìyẹn John Okafor tí gbogbo wa mọ̀ sí Mr. Ibu òun náà tún ti jáde láyé. Irú kí wá leléyìí tó ń ṣẹlẹ̀ nínú fíìmù industry báyìí kọ́ba Èdùmàrè má dákun jọ̀wọ́ kó bá wa dẹ́kun rẹ̀ o. John Okafor jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Enugu. Ó jáde láyé ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2024 yìí ni. John Okafor ti ṣe àwọn oríṣiríṣi iṣẹ́ bí onídìrí àti ayàwòrán kó tó di wípé ó wá bẹ̀rẹ̀ eré tíátà ní ṣíṣe ní pẹrẹwu. Báyìí gbogbo fíìmù tí John Okafor ti ṣe ó ti lé ní 50 àmọ́ ọ̀kan lára wọn tó táìtù ní Mr. Ibu ìyẹn gan ló gbé Mr. Ibu jáde tó fi wá di gbajúmọ̀ tí ayé mọ̀ tó ṣe wípé ó máa ń dẹ́rìn pòṣónú ni nínú gbogbo eré tíátà tó bá ṣe. Ǹjẹ́ a lè rí àwọn tí ó dàbí àwọn characters wọ̀nyí mọ́ nínú movie industry? Torí màá ṣe bíi lágbájá kò lè dàbí lágbájá láíláí. Kọ́ba Èdùmàrè kó má dákun dábọ̀ kó bá wa tẹ́ gbogbo wọn sáfẹ́fẹ́ rẹ̀ kó jẹ́ kí iwájú tí wọ́n fi sílẹ̀ kó dára ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ náà kó má bàjẹ́ kó sì dákun jọ̀wọ́ kó bá wa dẹ́kun ikú òjijì kù ní àárín àwọn ẹgbẹ́ onítíátà pátápátá. DigiNaija Television rèé, ẹ má gbàgbé ẹ máa subscribe kẹ́ máa follow wa ní gbogbo channel, ẹ like fídíò wa fèrè ọkàn yín sí comment kẹ́dẹ̀ máa share fídíò yìí kó máa lọ káàkiri. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa.